ọ̀pá ikọ́ káyọ̀dé adésínà àìpé àdé àjíwájíwá adékiníkù olóògbogbo ti wọ́n fún ọ. ọba àdéhàkí akíbíyì olùtajípàtótù ọba abdulrasheed kálọ́kùwọ́ olú akíbọ̀ ọba joshua akínlẹ́nu omi ìtàn ẹlẹ́pàdé ọ̀pàdémọ́lá ògúnmọ́nà ojúkọ àkọ́kọ́ onímọ́kọ̀ gbogbo bàbá lókì. ọ̀pàdémọ́lá sàyìn ní Elégùṣì Elégùṣì ti ìlú Ìkàbé kúṣẹ̀ lákẹta o ọba mùsùlùmí adémọlá ìlẹ́tì aṣọ̀rọ̀ ta láyé àkọ́kọ́ onítẹ̀lẹ̀ tìlú ìtẹ̀lẹ̀ ọ̀tà àwọn onílẹ̀ ọba dọ́tọ́ adẹ́dọ̀tún ààrẹ mọ́ ọba gbádẹ́bọ̀ òkú kẹ́kọ̀ọ́ bàbá tí wọ́n o regular represented by Ambassador Boye àwọn ọ̀kan láwọ̀ lójoojú alákẹ́ ní alákẹ́ ìlú Ẹ̀gbá o. ọba ló ti bí Olúṣèyí múlẹ́wọ́ ọlọ́pàá bí kẹta o akọ́ ló ti ìlú Ìgbòsè ọba barista Akínyẹlá ìdẹ́gbẹ́dẹ́ Akínyẹlá láti ìlú Olúbọ̀ṣì ìfẹ́tẹ̀lẹ́ kí n gbẹ́ ọba tí mo ti rẹ̀ bọ́lá ṣọ́ọ̀bì olùdìbò ní ṣọ́ọ̀bì ọba ìdàlẹ́ ọ̀ṣọ́ ọlọ́dúnbọ̀ṣọ́ olùkọ́lá ọgbẹ́ ọba lawrence ọdẹ́yìnká olùsíwọ́ ọba ògúnpá yìí akọni abdulwazir oníkẹ́jìkú